sórí ètò yín ètò wa Bísí Ológe Show ètò tó bá mọ̀ nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìkómọ ìgbéyàwó ìṣílé ọjọ́ ìbí bírò ìtàjẹ fún bàbá wa ìyẹn kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ìyẹn ọba Adéyẹyè Ẹniìtàn Ògúnwùsì Ọjájá kejì tí wọ́n ti ń ṣe tọ́ni sàmì ayẹyẹ ọjọ́ ìbí wọn tí wọ́n pé 43 lórílẹ̀ àlàyé ẹ̀rọ àlẹ́ mọ́ á ní kẹ́ ẹ mú kàlẹ́ tówó ẹ mú kàlẹ́ tọmọ àìsàn àti ṣe báàlẹ̀ ọ̀pọ̀ lẹ́mí àyànfẹ́ yín Ọlábísí ọmọ ìdíjọ bí tó fi lé mọ̀ sí Bísí Ológe ẹ wo ó dé àríyá tòní àádùn anigbọ̀ngbọ̀n ọ̀nà Ilé Ifẹ̀ náà láti wà báyìí níbi tí ojúmọ́ ti mọ́ wa ẹ̀rọ àlẹ́ ètò ń tẹ̀síwájú járe. ẹ kúlẹ̀ ẹ̀yin ará ilé orúkọ tèmi ní Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́ mo kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri mo kí yín kú ọdún a kú ìyèdùn èmi á ṣe púpọ̀ ẹ̀ o ọdún ò ní mú ìkọ̀kan lára wa lọ o a máa lò nínú ayọ̀ àti àlàáfíà orúkọ mi lẹ́ẹ̀kan sí ní Folúkẹ́ Dáramọ́lá aya Sàràkọ́ ẹ máa wo Bísí Ológe kẹ́yìn náà lè mọ̀ bó ṣe ń ṣoge don't touch that down. Ọdún yá mìíràn gidi, wẹ́rẹ́gẹ́dẹ́ láyọ̀.